Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí gbogbo ẹ̀yin fáǹsì mi bá ti ń wò mí lágbàńlá ayé. Ojú tẹ́ ń fi wò mí ò ní fọ́, á dára fún yín. Ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórúkọ Olúwa, ẹ ó tẹ̀síwájú. Àtẹ̀yin tí inú yín ò dùn sí mi, tẹ́ ń wò mí tí inú yín sì ń bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí inú yín bàjẹ́ o. Ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run ni pé kó dára fún yín, kó Ọlọ́run pẹ̀tù sínú yín lọ́kàn. Kò sí ohun tí a lè fi ọmọ ayọ̀ ṣe, eré là ń fi ọmọ ayọ̀ ṣe. Wòlíì ọmọ Olúwa, ọmọ ayọ̀ ni mí, ẹ máa fi mí ṣeré o. Ju gbogbo ẹ lọ, àmọ̀ràn mi sí gbogbo àwa tá ń wò wá ni pé ṣe bí o ti mọ ohun tá agbára rẹ bá mọ ni kó ṣe o. Má ṣe ju agbára rẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wa ìgbéraga ní ń dà wá láàmú, ìgbéraga ní hìn wá léèmọ̀. Ẹgbẹ́ mi ṣe èmi náà kàkà ṣàìṣe, òun ní ń dà wá láàmú. Ṣé bó ti mọ o, ọ̀rẹ́ o lówó àti gbalé 25,000 sefa, ó wà lọ ń gbalé 30,000. Tó o sì lágbára àti ṣe 5,000 gan lóṣù, o rí pé o ti rìn ẹ́ léèmọ̀ torí kí wọ́n lè rí ọ. Bí Ọlọ́run bá fi ènìyàn hàn, tí bá ń fira rẹ̀ hàn, wàhálà ni yóò pọ̀. Ṣe bí o ti mọ, ibi tọ́lọ́run bá tò ẹ́ sí ni kò tó ra rẹ sí. Kò ní bàjẹ́ fún wa. Wọ́n mú aṣọ báyà bíi níwò kan ni, àwọn kan máa sọ 25,000, àwọn kan máa sọ 30,000, àwọn kan máa sọ 40,000. Ọ̀rẹ́, àwọn aṣọ dàbí ń bẹ lóde àpò méjì, ìyẹn 2,000 sefa lọ́ọ́ ra àkókò lẹ́jọ́. Ìgbéraga ní hàn léèmọ̀, ìgbéraga. Wàhálà ìgbéraga ní ń dà ọ́ láàmú. Kárí mi. Tẹ̀tẹ̀rí àwọ̀ obìnrin, àwa ni kí ni ẹ kọ́ mọ̀ sí jù. Bí n bá ra aṣọ yìí o, ojú ó tì mí, bí n bá ra aṣọ yìí o, wọ́n á bú mi. Kí ló dé, ìbú máa ń sọ ni. Èèmọ̀ tí àwọn màmá yín hàn ara wọn, tí wọ́n fi di wọn ò rí lé kọ́, wọn ò rí lè rà, òun náà ni ìwọ ọmọ ti pilẹ̀ yìí. Àwọn bàbá yín, ìgbéraga yìí náà ló bá wọn débi pé wọ́n wà nínú ilé mẹ̀rẹ̀ẹ́tìdónú lónìí. Wọn ò rówó ra lẹ̀, wọn ò rówó ra kọ́lé. O ò kọ́gbọ́n lára wọn, a fi bú wọn. Ṣùgbọ́n ó yẹ ká kọ́gbọ́n lára wọn wípé ohun tí bàbá mi máa ṣe tó fi di wípé lónìí ó dẹni tí ń ṣe ń wáṣẹ́. Bàbá ẹlòmíín ṣe ń wáṣẹ́ káàkiri lọ́wọ́ àìní o, kò tó tí rí iṣẹ́ o. Ó yẹ ká kọ́gbọ́n. Àwa ọmọ ẹ jẹ́ ká dìde, ká ṣe bí a ti mọ̀, ká tapọ̀ mọ́ ṣe wa, ká dẹ̀ máa gbàdúrà. Ẹ mọ̀ jà ṣe ju agbára wa lọ. Ẹ mọ̀ jà ṣe ju agbára wa lọ. Ọ̀rẹ́ mi ra máṣíìnì 300,000 naira. Ọ̀rẹ́ mi ra máṣíìnì 1 million. Bó o bá rówó ra máṣíìnì, lọ ra kẹ̀kẹ́. Tó o rówó ra kẹ̀kẹ́, kí ló dé? Ọlọ́run má gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa. Ṣe bí o ti mọ̀. Ṣe bí o ti mọ̀. Kí ni mo sọ? Ṣe bí o ti mọ̀. Lọ́kùnrin wa, lóbìnrin wa, ìgbéraga wa ní ń dà wá láàmú o. Kárí mi yìí sá. Ibi ìnáwó tó wọ́n bá pè ọ́, ìwọ ló kọ́kọ́ débẹ̀. Lórí ohun tó jẹ, lórí kí wọ́n lè rí ọ yìí náà ni. Ẹlòmíì ti yáwó ra aṣọ, òun náà ló tún yáwó rẹ̀. Ó wá ti ra aṣọ tán o, ní gbèsè, ó ti rẹ̀, ó ti wọ̀, ó ti lọ bí ìnáwó. Lẹ́yìn ìnáwó, wọ́n wá ń dà á láàmú lórí gbèsè. Ó rí pé ìwọ náà ló ra ẹ̀ lémọ̀. Ṣe bí o ti mọ̀ o, á dára fún ọ. Èmi Wòlíì ọmọ Olúwa o, bí mo ti mọ̀ lèmi ń ṣe o. Tẹ bá bú mi, àdọ̀nkíá, èébú kì í so lára ènìyàn. Kí ló kí n máa ṣe bú rẹ̀? Ẹ gbọ́ mi, ó dìgbà ire ní tèmi o. Tèmi tọmọ táyà mi, ojú ò ní tì wá. Ayọ̀ là ń fi ń gbé lọ́dẹ wa o. Àríjẹ àríjẹ o. Àrímọ àrímọ, àsọfẹ́ nìkan. Bàbá tí mo mi tán, à ń tẹyín ni. Lórúkọ Jésù, ọjọ́ kan, inú tiwa náà yóò dùn. Bíbélì sọ wípé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan, ayọ̀ sì ń bọ̀ lówùrọ̀. Ire o.